لا قربة ترجى ولا وثن ولا قبر له سبب من الأسباب قبر له سبب من الأسباب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين. أدعو الله سبحانه وتعالى أترى عليكم كأولون عليكم يكم أبا نبى محمد صلى الله عليه وسلم. Ètò yín, ètò wa Flag Bearers of Sunnah tí a ti mú wá sí etí ìgbọ̀nyín ìtàn àti ìgbésí ayé àwọn àfáà Sunnah nílẹ̀ Yorùbá. Ọlọ́run kó dákun kó fi àlùbáríkà sí fún wa. Èmi ni ọmọ ìyá yín Abdulkabir Ọláníyàn. Mo wà pẹ̀lú àwọn ìkànnà àwọn àfáà wa gbòógì nílẹ̀ Yorùbá wa yìí, Sheikh Abdulrahman Muhammad Al-Awwal. Akramakumullah wa sallam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ustaz, ẹ dákun bá wa dárúkọ yín fún àwọn ará ilé. Orúkọ tèmi ni Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal. Nílẹ̀ Lárúbáwá, wọ́n ní Abdulrahman awwalan liyakun Muhammad Al-Awwal. Naam. Ẹ bá wa sọ ìtumọ̀ yìí náà fáwọn tí ó wà lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gbọ́ wa náà bákan náà wọ́n fẹ́ gbọ́ Lárúbáwá. So ìtumọ̀ orúkọ tẹ́ tó sọ yìí náà ẹ dákun bá wa sọ fáwọn ará ilé. Awwalan liyakun ni pé àwọn pronounce gẹ́gẹ́ bí a ṣe kọ́. So awwalan liyakun. Torí pé àwọn ọ̀làgbà láti sọ pé Ọlálékan. So bá ṣe kọ́ wọn pé awwalan liyakun. Ìtumọ̀ awwalan liyakun ni pé àkọ́kọ́ ni kó jẹ́. So kò mú ìtumọ̀ Ọlálékan lọ́wọ́. Náà barakallahu fikum, barakallahu fikum. Ìlú wo ni wọ́n ti bí ọmọ ìlú gangan ní Sheikhan akramakumullah? Ọmọ ìlú Ìbàdàn bí ni mí. A bí mi ní àdúgbò Nálẹ́ndé. Àdúgbò Nálẹ́ndé. Tọ́yẹ̀. Agboolé Àbángbẹ́. So nọ́mbà ilé wa N3/307. N3/307. Àbángbẹ́ Nálẹ́ndé nìbàdàn. Alhamdulillah, adúpẹ́ fún yín gan. Ṣé àdúgbò tán ti bí yìí Nálẹ́ndé àbí? Ṣé bẹ́ẹ̀ náà ni ẹ ti ṣe kékeré àbí ìlú mi ni ẹ ti ṣe kékeré? Nálẹ́ndé ni mo ti kọ́kọ́ ṣe èwe. Naam. Ó kéré yányá mo lọ́dún 12 Nálẹ́ndé. So lẹ́yìn náà mo tún gbé ní àdúgbò Ayẹ́yẹ́. Ayẹ́yẹ́. So ní Ayẹ́yẹ́ mo lò bí ọdún bí 8. Lẹ́yìn náà mo tún wá gbé ní Ẹlẹ́yẹlé. So Ẹlẹ́yẹlé mo lò bí ọdún bí 12 níbẹ̀ kó tó di pé mo wá kó wá sí Muslim area bí báyìí. So kó tó di pé Ọlọ́run wá jogún àyè kàfé mi náà níbẹ̀ yẹn. Alhamdulillah, barakallahu fikum, barakallahu fikum. A fẹ́ mọ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé Ọlọ́run ṣàánú yín púpọ̀ gan, tá sì máa ń gbókọ yín. Bíbẹ̀rẹ̀ yín nípa kíkẹ́kọ̀ọ́ ẹ̀sìn láti kékeré báwo gangan ló ṣe bẹ̀rẹ̀? Ẹ̀kọ́ ẹ̀sìn nìkan àbí àkọ́kọ́ máa gbé díẹ̀ rẹ̀ ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀sìn náà. Lábàlá ẹ̀kọ́ ẹ̀sìn. Nígbà tí mo wà ní kékeré, mo jẹ́ tó ṣe pé mo nífẹ̀ẹ́ ká gbá bọ́ọ̀lù púpọ̀. Ọmọ gbá bọ́ọ̀lù? Àwọn gbá bọ́ọ̀lù. Mo mọ lé mú, mo sì lè strike dáadáa. Striker lè mọ gbá? Mo strike tí bá múlé ogun, tí bá strike ọ̀ràn. So tẹ́ bá múlé náà wọ́n ní score, bẹ́ẹ̀ bá tún strike lẹ́yìn náà lẹ́mọ̀ góòlù. Ó dàgbà tá wà ní Mamlaka. Mo tún dilé mú, èmi àti Professor Aláró. Àwọn àjọ wa wà, àwọn ò fẹ́ score, ara gbogbo ẹ̀ ló lè score lọ́wọ́ bẹ̀tì kìí sẹ́yìn. Ìyẹn Professor Abdulrazak Abdulmajid Aláró kan náà. Professor Abdulmajid Aláró nígbà tá wà ní Mamlaka. So mo fẹ́ràn bọ́ọ̀lù gan. So àwọn tájọ àjọ jẹ́ ẹgbẹ́ wọn ti lọ lé kéwú. Ìwà rẹ̀ ní tí mo fojú jọ mọ́ níbi tá ti máa ń gbá bọ́ọ̀lù mọ́. Ó jẹ́mi náà lọ lé kéwú jàre. Mo sá ti lọ ní bàbá mi náà fẹ́ lọ lé kéwú tó bá ti fẹ́ ṣe lọ sí. So nígbà tí pé bíi second to the last child ni mo jẹ́. So ayọ̀ díẹ̀díẹ̀ ó fẹ́ wà. Táwọn bàbá gbà fún ìgbà náà.
ṣayọ̀ díẹ̀ pọ̀ so wọ́n máa ń ṣe mẹ́rẹ́jẹ́rẹ́jẹ́ wọn ní fẹ́ kí n tí bá ti ní ṣe ni wọ́n máa ń fẹ́ kí n ṣe so jẹ́ kí n pẹ́ kí n tó bẹ̀rẹ̀ lé kéwú so ìgbà tí mo á bẹ̀rẹ̀ lé kéwú àwọn tí yẹn ti bẹ̀rẹ̀ ṣáájú mi níjọ́ tí mo wọlé kéwú làwọn fẹ́ bẹ̀rẹ̀ wọ́n fẹ́ bọ́ sínú Suratul Baqara wọ́n ti parí júzù àmà èmi sì fẹ́ bẹ̀rẹ̀ alif táìmù yẹn àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kò tó nǹkan ìjọba wà mọ̀tọ́rọ̀ láti jẹ́ pé àwọn kan máa lọ ní àárọ̀ àwọn kan máa lọ ní ọ̀sán àwọn ọlọ́sàn yẹn á bẹ̀rẹ̀ láago 12:00 àbọ̀ á parí ní aago 5:00 àbọ̀ tó mo ṣe adélé pé ẹ̀yin ti dé Kùránì èmi sì bẹ̀rẹ̀ alif so ogun wa dé tó wá ṣẹlẹ̀ ni pé àwọn ń lọ lé kí ó lẹ́ẹ̀kan lójúmọ́ ẹ̀ẹ̀mejì lèmi ọ̀lọ́ àárọ̀ máa lọ jí bàfà ń lé máa fọṣọ máa fabọ́ máa ṣe gbogbo tí wọ́n bá fẹ́ wọ́n wà gbà kí ó dáadáa báwọn ti ń bọ̀ nírọ̀lẹ́ kí n padà lè ní lọlé nítorí ọjọ́ ní madrasa so bàtà fèrè bí ìgbà tí wọ́n fi dé Suratul Nisa'i mo ti dé Suratul Baqara so àfọwọ́ assistant tí wọ́n máa ń lò ní pé bàbá ṣe dàgbà jura wa lọ́nbí ẹ̀kọ́ la ṣe máa ń gbà kí ó fún ara wa àfáà mi tí wọ́n máa ń gbà kí ó fún mi mo tún wọ́n ń wí ṣáájú rẹ̀ báwa ṣe jẹ̀mí pọ̀ mọ́ àwọn tó ti kọ́kọ́ wà wájú nù so adẹ̀wà ṣe wòlímà ní 1983 la ṣe wòlímà àwọn 9 ni àjọṣe papọ̀ so lára àwọn tá a jọ ṣe a máa ń pẹ́ nìkan ní ọmọ ìyá Mas'ud Muhammad Awwal Bayo àti Dr. Abdulhadi tó wà ní IBB University ní Niger State so yẹn jẹ́ nígbà táwọn wá parí lẹ́yìn ó tún wá bọ́ sílé kéwú Mahadul Arabi lẹ́yìn afla lẹ́yìn gbà tá a ṣe wòlímà náà wọ́n ń pè lẹ́yìn gbà tá a ṣe wòlímà tán à ń ka wọn tí a lé kéékèèké à ń kà kéékèèké so ìmbà tí lọ sílé kí ó lọ jùjùjù bẹ̀tì ẹnìkan bíi kìí ṣe bíi ẹ̀gbọ́n mi ni ọ̀rẹ́ tún wà ní wá ọ̀rẹ́ ni wá ni pé tí n bá tí rí wọn ní jẹun tí n bá tí rí mi àwọn náà ò ní jẹun ń lọ jẹ nílé wọn àwọn náà wá jẹun ní ilé wa ìwádìí 1979 tí wọ́n fẹ́ dìbò àwọn Bọ́lá Ìgè nǹkankan ọ̀rẹ́ yẹn ní làákàyè púpọ̀ ó ní Abdulrahman torí mo ti lọ ṣe èwo la máa ń ṣe ká tó wọ ṣe common entrance àbí kí ni láti primary 5 lọ sí common entrance náà ni à ń bọ̀ wá bẹ́ẹ̀. mo ti lọ ṣe níjà Yorùlẹ̀ high school wọ́n dẹ̀ ti mú mi bọ̀dá wa sọ fún mi pé wọ́n má tún lọ bí ìwé nísìn ẹ̀kọ́ ìwé ó ti fẹ́ di ọ̀fẹ́ tó bá ti dọ̀fẹ́ gbìyànjú pátápátá ni ó mọ̀wé tó gbìyànjú bá ti mọ̀wé ìwé ò ní padà wúlò mọ́ ó sì máa bọ̀ ní akéwékéwé ìní Mahadul Arabi bó ṣe wọ Mahadul Arabi nù so gbogbo marahilu ti bẹ níbẹ̀ mọ̀ká marhala ibtidaiya ìdàdíyà àti tànàwíyà kódà àǹfààní ń bẹ fún yàn láti ṣe musabakọ̀ ni a máa pè ní pé tí yóò gbé kíláàsì kan fún tí ò ní ká kíláàsì mi ò nífẹ̀ẹ́ sí so ọdún mẹ́sẹ̀ẹ̀sán ẹni mo kà Madu bó lẹ pé ọdún 10 ni a bá wa sisi torí pé a padà sọ Madu di ọdún 10 táìmù yẹn nígbà táwa jáde Rabi'u Thanawi la máa ń ka kéwúdé ṣùgbọ́n ti di Thalith Thanawi báyìí alhamdulillah so lẹ́yìn bí ọdún 2 mo sì tadrisu ní lábẹ́lé ní Mahadul Arabi nígbà tí wọ́n ti ẹ̀fẹ́ gbà wọ́n ní a sì dánwò ní o àwọn tó lè gbà wá bó lè kọ́ ẹ jẹ́ a sì dánwò so alhamdulillah mo wà lára àwọn tí wọ́n gbà lẹ́yìn bí ọdún kan àbọ̀ mo rí kọ́bùlù sí mamlaka so wọ́n gbà mí sí Kulliya Sharia ní Jami'a al-Islamiyya bil Madinatil Munawwara. Barakallahu fikum. A farabalẹ̀ wá béèrè nípa àwọn pọ̀sútì láti lọ kẹ́kọ̀ọ́ ní ilẹ̀ Saudi. Ẹ mention pé kò kí ń ṣe ilé kéwú nìkan ni ẹ lọ láti kékeré pé ẹ tún lọ sí ilé ìwé náà. Ǹjẹ́ a lè mọ àwọn nǹkan tí ẹ tún ṣe ẹ tún experience nígbà tí ẹ lọ sí ilé ìwé? Ẹ ṣe nígbà tí mo dọmọdún 6 so lásìkò yẹn
ọwọ́ èèyàn gbọ́dọ̀ tẹ́tí kí yóò tó wọlé ẹ̀kọ́. kí ni túmọ̀ ọwọ́ gbọ́dọ̀ tẹ́tí? ọwọ́ tẹ́tí ni pé ẹ gbọ́wọ́ yín síbi orí báyìí tí ò bá ti tẹ́tí, tí ò bá ti ka etí ẹ̀ tí ì lè wọ ilé ẹ̀kọ́. ǹjẹ́ ṣe é ṣe ká rántí yí ẹ̀ tí tẹ lọ sí ilé ìwé tó sọ pé tọ́wọ́ bá ti tẹ́tí ká. èmi náà nǹkan wọn dà mí láàmú wọ́n ti jẹ́ kí n pé ọmọ ọdún 6 dáadáa so kódà yóò ti lé pẹ́sẹ́pẹ́sẹ́ mo sì ń fọ́ síbi etí báyìí ọ̀nkàn tààrà ni so that was in 1973. Mashallah. 1973 so ẹni mo lọ sí Salvation Army School Nalinde Ìbàdàn. Salvation Army School Nalinde Ìbàdàn so lẹ́yìn rẹ̀ ni mo bọ́ sí Mahadul Arabi. Alhamdulillah, barakallahu fikum wa nafa'a Allahu fikum. Nígbà tẹ kúrò ní Mahadul Arabi ẹ sọ pé ẹ kẹ́kọ̀ọ́ díẹ̀ ní Mahadul Arabi náà ni ẹ ti kọ́ àwọn. Mahadul Arabi náà mo ti kọ́ ibtidaiya, idadiya àti thanawiya tá a mọ̀ sí lower class àti advance àti intermediate àti advance. Alhamdulillah, barakallahu fikum. Báwo wá ni ẹ ṣe rí kọ̀bùl lọ sí Saudi? Ọlọ́run sẹ́yìn lẹ́sẹ̀ rẹ̀. Ní lásìkò àánú Ọlọ́run ní kéèyàn kà pé torí nígbà táwa fi wà máàdù tá a fi ń kéwú kò sí lórí wa pé èyàn ò ní mínì àbí kíní kódà ká tó máa ronú pé èyàn gba mínì àwọn èyàn lọ sí mamlaka o àti dé rọ́bì òsànẹ́wì kó tó di pé so bi'awnillahi rahman ìgbà tí mo jáde ní máàdù mo ṣe pò kíní jáde náà wà 63 tí tá a jáde lọ́dún yẹn. So that was 1988 so táìmì yẹn bá ṣe máa ń ṣe ni pé a máa ń wá rọ́kùnmọ̀ àwọn jàmíàtù káàkiri tá a lè sẹ́ndì pépà wá sí èmi náà kọ̀dá mọ́ báwọn yẹn ṣe ń kọ̀dá mọ́ mo ṣe sọ́nà méjì Jamia Islamiyya àti Jamia Ummul Qura. Jamia Ummul Qura àwọn ní ọkọ̀ fèsì wọ́n ní lára ṣòro táwọn nǹkan báyìí ni conditions náà fi lè requirement wọn fún gbígbà yàn gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ so mo ṣájọ mo send ẹ̀ sí wọn mo tún send ẹ̀ sí Jamia Islamiyya náà so Ọlọ́run sáà ṣe mí lára wọn tí mo wà mọ́ wá fàk wọn rántí nínú Mahadul Arabi níjọ́ kan èmi àti Dr. Abdul-Jalil Alágùnfàn à ń sọ nípa pé àwọn tí ènìyàn gbà wọn yàn ní jímọ̀ ńlá kan nǹkan kan àwọn Ọlọ́run ṣe mí ní ọ̀kan nù wọn o wọn ti sàmì wọn ni níjọ́ lẹ́yìn kọ̀dámà àwọn tá a ti kọ̀dámà ti pẹ́ àwọn sáà ti bá ń sàmì so mo kàn wá nínú lẹ́jọ́ yẹn ọ̀rẹ́ mi kan Ustaz Ishaq Abdulrahim ó sì wà ní Mahadul Arabi olówó bàṣára mi pé wọ́n ti gbà mí ní Jamia Islamiyya bil Madinatil Munawwara. So bí bọ́lọ́n ṣe kọ́dà pé bọ́lọ́n ṣe ṣe nìyẹn so ibẹ̀ láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ táìmì èyàn lọ sí Kano alárọ́bá máa ń wá sí Kano so èyàn lọ pàdé wọn lẹ́yìn níbẹ̀ so wọ́n á ìntàbí wọ́n á fọ̀rọ̀ wáyàn lẹ́nu nǹkan kan so wọ́n á nítorí gbogbo ìyókù máa lọ. Masha Allah, barakallahu fikum, alhamdulillah. Ǹjẹ́ a rí nǹkan kan tí bóyá nígbà tẹ́ wà ń kékeré àbí kódà bóyá nígbà tẹ́ wà tẹ́ ń kẹ́kọ̀ọ́ lọ ní Mahadul Arabi tó jẹ́ nǹkan tó pàtàkì sí mi pé kí ní èyí tí mo sì rí ẹ̀kọ́ ẹ̀sìn yìí náà ni mo fẹ́ máa kọ́ àti ìsìn nǹkan tó jẹ́ pé ẹ wò pé nǹkan kíní yẹn ni ó jẹ́ continue láti máa ṣe kíní yẹn pé kí má jẹ́ ń fẹ́ kọ́ ẹ̀sìn yìí kalẹ̀ ó pàtàkì sí mi pẹ̀lú àwọn nǹkan kan báyìí tí mo ti rí. Ǹjẹ́ rí nǹkan kan bẹ́ẹ̀? mo rí ẹ jẹ́ kí n mú àpèjúwe kan wá nígbà tá a wà ní Saudi Arabia ìyẹn ló kọ́kọ́ wá sí mi nílàkà ìlú nígbà tá a wà ní Saudi Arabia àǹfààní ń bẹ fún akẹ́kọ̀ọ́ láti ṣe hajj lẹ́ẹ̀kan láàrin ọdún 5 ibùn àtẹnitọ́jọ́ máa lò gan ẹ̀ẹ̀kan láàrin ọdún 5 ṣùgbọ́n wà tá a jẹ́ bíi tawọ́ láti ilẹ̀ adúláwọ̀
àwọn máa ń wò pé Ifá ní kíní yìí gbogbo ọgbọ́n làásà dà láfi rí pé gbogbo àsìkò tá a bá lò ń bẹ àṣàṣe hajj. So ọdún tí wọ́n fẹ́ jáde that was 1994 wọ́n fún wa ní ìwé táfi wọ́n fún wa ní tàṣírọ̀ ìwé táfi lẹ́tọ̀ọ́ láti wọ lọ sí Mẹ́kà wọ́n fún wa ní tẹ̀sẹ̀rẹ̀ wọ́n ti fẹ́ ṣe hajj. mo sá wọlé sínú ọkọ̀ mo fàdúrà tì nígbà sọ pé ẹni tí ọba ti ní tẹ̀sẹ̀rẹ̀ o kó ètè sọ̀kalẹ̀ o sọ̀kalẹ̀ bó wà ní ẹtí mo ti fẹ́ hajj dágbére. So àpèlú ọ̀nà rẹ̀ asásì ìṣesí wọn tẹ́lẹ̀ ni pé ngbé bá débi tẹ́lẹ̀ lọ́wọ́ agbowó ọkọ̀ bet ní bus stop ká tó sí pẹ̀lú ẹnìbẹ̀ni driver yẹn ti gba owó ọkọ̀ lọ́wọ́ 50 riyal níjọ́ yẹn. Bá a ṣe dé àbẹ̀yàrò alẹ́ ibi táwọn yẹn ti máa ń ẹni tó bá fẹ́ ṣe hajj láti Madina ibi tẹ́ ti máa ń gbé báwọn immigration láti yẹn ti dá a dúró nù wọ́n kàn já ọgbà táà ní tẹ̀sílẹ̀ wọ́n kàn já wálẹ̀. Ìrònú pé á já mi lẹ̀ ọwọ́ amú mi kò jẹ́ rántí gbé ẹrù mi kúrò nínú mọ́tò kódà ó ti tó bí ìṣẹ́jú 5 kágbẹ́ mi yìí máa gbé ẹrù mi nínú mọ́tò. Ẹni tó wá jẹ́ bí ọ̀gá àwọn immigration yẹn ó bá bá mi ó ní anta Nàìjírí anta Ìfíríkì ìgbésẹ̀ Nàìjíríà ni ó ṣe ilẹ̀ àbúrò nínú Nàìjírí ó ní táà ìṣẹ̀rẹ̀ máa ń ṣáyì ọ̀rọ̀ ṣáyì mi kí wàá mú tí kíni bó ti gbàgbé ẹrù mi nínú mọ́tò ní ẹrù lèmi fẹ́ gbé ẹrù lèmi sọ̀rọ̀ tí ó ní táà má bí kíni problem rẹ̀ ẹgbẹ́ problem pọ̀ o mo fẹ́ lọ sí àjò wọn ti já mi lẹ̀ kì í ṣe pé já mi lẹ̀ ìrìnà ti gbé ẹrù mi nínú mọ́tò ó ní táà lè fẹ́ rọ́kùnmọ̀ sàyárọ̀ sí mo mọ nọ́mbà ọkọ̀ rọ́kùnmọ̀ sàyárà ọkọ̀ ẹ̀ ti sọ pé nọ́mbà bíi 13 ni yìí ni wọ́n aṣọ ní ìmọ̀ nọ́mbà o ọ̀dọ̀ á ní ọ̀dà máa lọ́nà tílíkà sàyárọ̀ àmọ́sájọ́ mi sọ́tì ni wọ́n á describe báwọn ẹ̀mí àṣẹ ìjókòó mẹ́ wọ́n ní táìmì yẹn àti bá a ṣe wọ́n sáà ní kí n wọlé kí wọ́n á mú ti mọ̀ sọ̀rọ̀ tí ìlélẹ́ yìí ó ní tàrífù ìngilizíyà mi tí mo lọ gan lò tàrífù ìngilizíyà mo ní ìngilizíyà mo ní náà àríf أجتهد تعلمني ما المانع أعلمك nǹkan ọ̀nà àtọ́bá ti gbọ́ máa bọ̀ abáwọn inú ọ́fíìsì ẹ̀ lọ ọba gbé sáyì mọ̀ ọ̀rọ̀ sáyì kọ́ alẹ́rù mi ń bẹ nínú ọ̀nà bó o ti sọ ń pa ọkọ̀ fún mi ọkọ̀ ti fẹ́ débí nìsín ọ̀nà ẹ̀ ti jìn kí n tó wá wọ́wọ́ ó ti rin bí 150 kìlómítà sí bó ti ń bọ̀ nìsín ó ti fẹ́ dé lèmi náà bá ń gba sáyì asáǹsì tó ń pa mímọ̀ sí máa kọ́ ní òyìnbó káwé káfọ̀ lọ́kọ̀ bá dé ń tòótọ́ lọ́kọ̀ tẹ gbàgbé pé tí báàgì wà nú ẹ̀ lọ́kọ̀ bá dé wọ́n wá pa láti pé kó mú rìvásì kó rìvásì wá kí ó jẹ́ pé láti inú yàkọ̀ máa ti wọ inú mọ́tò inú bí lára wà ń pè àádá ìfíríkì kẹ́yìn fún nǹkan kan gbà pé mọ́láwó tẹ̀sírí kò ní tẹ̀sírí ẹ̀kẹ́ má yàwó mọ̀ kí lọ́kọ̀ pẹ̀lú kò tẹ̀sírí so wọ́n sápò sínú mọ́tò àti ìrìnjú bí 30 kilometers lọ ní bá dáa dúró ẹ̀yìn Abdulrahman ìyàmí sọ kí ẹ̀yìn sọ̀rọ̀ wọ́n wo ìwé àwọn èèyàn lọ gbá ọ̀dọ̀ mi ní àǹtà Abdulrahman mo ní náà bá masha Allah barakallahu fiki wá sí gbá sí à ń dójọ́ náà ẹ̀yìn Abdulrahman ni wọ́n sá tàbí dé láwọn aṣó ti rédíò mọ́ pátápátá lẹ́kìn tó dé sokoda tí mi lọ tí mi bọ̀ ẹ̀yìn Abdulrahman ni wọ́n security yẹn ó lágbára mi àwọn táwọn pé àti kéèyàn lẹ́kọ̀ọ́ àsáǹfààní ń bẹ níbẹ̀ ètò ajé kí n tún ní lọ́kàn láti gbé ó yẹ kéèyàn tún ní ẹ̀kọ́ nípa ọ̀dọ̀ òyìnbó náà díẹ̀díẹ̀ mọ́ so ìyẹn jẹ́ abala kan náà nǹkan tí barakallahu fikum barakallahu eléyìí tí ó fi ara pẹ́ ìbéèrè yẹn ní àwọn àfáàyín à ń bọ̀ wá bẹ̀ àmọ́ ìjẹ́ yarí kan náà àwọn àfáàyín tó jẹ́ pé àwọn gangan lẹ̀ ń wò láre kọ́ṣẹ́ pé bá àfáàyín ṣe ń gbégbèsè yìí ó wù mí púpọ̀ láti máa gbégbèsè bí àfáàyín ní Nàìjíríà bí. Ó wà lára àwọn àfáà tí wọ́n kọ́míníkì wọn ní ẹ̀gbọ́n mi tí mo dá akọ̀yìn Mas'ud Muhammad al-Awwal so ọlọ́ni kan máa kí ó dáadáa
ọjọ́ lára àwọn ìkan náà àríkọ́sí tí mo rí then a ní brọ́dà kan a ní bàbá kan bàbá wa bàbá Mustapha rẹpẹtẹ Mustapha Abdulrahman rẹpẹtẹ bàbá ò jáde lọ Saudi wọn lọ sẹ́niwìà ṣùgbọ́n lárúbáwá wọn ó dùn gan-an pọ̀ tí bá tún sọ òyìnbó tí bá tún sọ faransé so wọ́n dáṣà kalẹ̀ nù. mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ní wọ́n tún wá gba Hausa. Masha Allah. So àwọn yẹn jẹ́ bí àwọn àwòkọ́ṣe tí yàn ń rí dábò pé kò yẹ kí wọ́n máa ka èké wọn. Alhamdulillah, barakallahu fikum. A ti mọ̀ pé lára àwọn kan tẹ́ ti sọ fún wa pé ọmọ Nàìjíríà ni alhamdulillah. A fẹ́ mọ àwọn àfáàyàn tí wọ́n kọ́ ní Nàìjíríà bí kó tó di pé bí mélòó ni wọ́n tẹ́ bá yẹ pé lè dárúkọ bí márùn-ún ní recommendation wọn fún wa káwọn yẹn fi lè mọ̀ pé Ustaz Abdulrahman Ọlálékan àwọn àfáà wọn rí báyìí náà. Àfáà mi àkọ́kọ́ bàbá wa Salahuddin Magaji Ajípolówó Òkè. Ajípolówó Òkè. Ajípolówó Òkè. Ní Jámàjẹ ọ̀dọ̀ wọn láti ṣe wòlímà al-Qur'an. Ní bàbá wa ní Madul Arabi almarhum Sheikh Murtada Abdulsalam wọ́n kọ́ wa ní fíkíwù tààrà. Nínú kíláàsì báyìí wọ́n kọ́ ní fíkíwù tààrà. Kódà bàbá máa fi mí ṣe fáàrí. Walillahi alhamd. Láti sana ula awal ibtidai mo ti máa ń gba ìbọn bàbá. So ń gbọ́dọ̀ ọdún kẹta tí màá ti fẹ́ béèrè nǹkan lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ àbọ̀ ní nálé adé ìbí ọ̀ tí wọ́n nálé dé mo ta nálé adé ìwọ́kọ̀ mo ń bí o jẹ́ káwọn yòókù jẹ́ kí wọ́n dáhùn. So bàbá fẹ́ràn mi gan. Then bàbá wa Sheikh Fadil Hamza àwọn lára àwọn afá tí wọ́n communicate wọn. Bàbá wa Ustaz Bashir láti ìlú Benin Republic of Benin lára àwọn afá mi ni. Ustaz wa Qasim Ibrahim lára àwọn afá mi tí wọ́n communicate wọn. Alhamdulillah. Bákan náà tí wọ́n tún dákọ̀ sí. Barakallahu fikum. Alhamdulillah rabbil alamin. Èyí ò jẹ́ ká mọ pàtàkì àwọn olùkọ́ tí wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ kọ́lọ́n kọ́lọ́n kó bá a sọ ọgbọ́n náà ní ẹ̀san. Pẹ̀lú àwọn kan tẹ́tí sọ tẹ́tí already sọ wípé ìmọ̀ ti gbé yín lọ sí ìlú Saudi. Àwọn ìlú wo ni Ọlọ́run ní kẹ́kọ̀ọ́ bóyá nínú Saudi gan ni àbí níta generally apart from Nigeria táwa yìí? Nílùú Madina Jami'a Islamiyya ibẹ̀ nìkan mo ti láǹfààní láti kẹ́kọ̀ọ́. So kuliya sharia lẹ́nà sì máa ń lọ sí masalasi Ànábì a máa ń lọ sí halqa a máa ń jókòó sí halqa bàbá Fulata àti bàbá Jazairi àtàwọn afáwà mìíràn kọ́lọ́n kó bá ní kẹ́wọ̀n. So ní Saudi ni ètí bá mo dé Nàìjíríà mo ṣe ń bọ̀ láti Saudi Ọlọ́run ní kí n jẹ́ kan náà àwọn tí wọ́n kọ́ mú mu'assasa Aramin Islamic Foundation àwọn méjìlá mú wọ Nàìjíríà èmi àti Akhi Tawfiq Abdulrauf. So that was 1994. So iṣẹ́ dáwà yẹn ó ṣàgálà mi púpọ̀ ọdún mẹ́wàá ti kọjá kí n tó rántí pé ọmọ yẹn kéèyàn máa ṣe masters. So mo á sì lọ sí University of Ilorin bẹ́ẹ̀ mo ti ṣe masters. So mo gbìyànjú PhD náà. Even I've done the presentation, first seminar, second seminar, kí n kà kójọ ní owó ṣẹ́kù. So yẹn fún PhD. Ṣé ní yunifásitì wo lẹ ti ń ṣe PhD yín lọ́wọ́ báyìí? University of Ilorin náà. Masha Allah, barakallah. Department wo? Arabic, barakallahu fikum. Masha Allah. Alhamdulillah. Ẹ̀yin olùgbọ́ wa wà pẹ̀lú àwọn stars wa Sheikh Abdulrahman Muhammad Al-Awwal Ọlálékan kọ́lọ́n kó bá ṣe dáadáa fún wa. Sheikhana ayakumullah kọ́lọ́n kó fi bárọ̀kà sí àwọn nǹkan tẹ́ ti ṣe àtàwọn nǹkan tí ẹ ti ń ṣe bákan náà. Bó gangan ni experience yín ṣe rí gẹ́gẹ́ bíi pé ẹ ti kéwú Nàìjíríà bí ẹ tó kàwé Nàìjíríà
ẹ tún wá lọ sí ilé ọkọ báwo ni àwọn experience méjèèjì báwo ló ṣe rí. ẹ jẹ́ kí n gbọ́ yé dáadáa. Naam. Ṣé ẹ rò pé ìyàtọ̀ ń bẹ láàárín bá a ṣe ń kẹ́kọ̀ọ́ bí àti bí a ṣe ń kẹ́kọ̀ọ́ àti láwọn kan tí ẹ lè sọ lágbọ́nrin yẹn. ìyàtọ̀ pọ̀ o ìyàtọ̀ pọ̀ o ìkíní nígbà tá a wà nílẹ̀ Saudi kò sí ronú pé kí n la jẹ kò sí ronú pé mo fẹ́ náwó ọlọ́run jò sí nípa tó ti múná lọ kò sí náwó ọlọ́run jò sí ìfọ̀kànbalẹ̀ sí wà so ẹni pé jáwó mamlaka ó kún akẹ́kọ̀ọ́ lọ́wọ́ bí bóríyàn bá fẹ́ pé oríyàn ó pè láti kẹ́kọ̀ọ́ torí gbogbo tó yẹ kéèyàn lè kẹ́kọ̀ọ́ kéèyàn ò gbẹ́gbọ̀ yé gbogbo ènìyàn fún yàn òrówó ra tí àwọn fọ́n ti ra òrówó ra tí àwọn tó fa lówó gbàdàlú kó tó gbòǹbẹ owó pé ẹ lọ fẹ́ ra tí ra so ó jìnnà síra wọn pọ̀ bẹ́ẹ̀ níbi ń bá lówó tóbi ẹ̀ bá lówó ló ń láǹfààní láti kẹ́kọ̀ọ́ bí tó tiẹ̀ wá ń lọ ní ìsìn kọ́nà kó ṣàánú wa so yàtọ̀ yẹn pọ̀ gan-an yàtọ̀ yẹn pọ̀ so yẹn bá sọ pé the only country tí wọ́n ti ń ṣe free education tí mi mọ̀ Saudi Arabia ni tó lẹ́yìn pé á jẹun lọ́fẹ̀ẹ́ wọ́n fún wa lówó wọ́n tún fún wa ní tírà library tún bẹ gbẹ ń bẹ yàtọ̀ sáwọn ará àta tí wọ́n kà wọ́n pé tí a bá yí o ẹ̀ wá gbà o so mo rántí Professor Abdulmajid Alaro ẹnìkan jọ fún wa ní tírà kan wọ́n kà yára ni pé èwo mo fẹ́ nínú méjèèjì pé ṣé Siyaru A'lami Nubala ni mo fẹ́ ni àbí Tafsiru Tabari mo ní Tafsiru Tabari ni mo fẹ́ torí mo nífẹ̀ẹ́ Tafsiru púpọ̀ so ẹnìyẹn ìdí méjìlá ni ó sì fi tàwa lọ́rẹ̀ eléyìí ò sí Nàìjíríà bọ́lá nǹkan mẹ́rin ò sí Nàìjíríà so ó yàtọ̀ gan. Gẹ́gẹ́ bí ẹ ṣe ṣàlàyé fún wa barakallahu fikum wípé nígbà tí ẹ wà ní Nàìjíríà ní Ma'hadul Arabi ẹ wà ní àwọn akẹ́kọ̀ọ́ tó máa ń lámìlaka jùlọ apart from others kí làwọn nǹkan tẹ́ ẹ̀yin rò pé àwọn nǹkan tí mo nírèé bóyá tọ́lọ́run fi ṣàánú mi tí mo máa ń fi ń ta àwọn yòókù mi jùlọ nínú ìdánwò bí ẹ pé bóyá téèyàn bá lè kọ́ látara yín yóò assist àwọn akẹ́kọ̀ọ́ láti mọ̀ sẹ́ni ìkíní kí n sọ pé àánú látọ̀dọ̀ lọ torí gbogbo àwọn àsìkò tí mo fi kẹ́kọ̀ọ́ ní Ma'hadul Arabi àsìkò yẹn tí n bá sọ pé ó le mo lè sọ pé ó le tí n bá sọ pé ó dẹ̀ mo lè sọ pé ó dẹ̀ torí láti ìgbà tí Wálídù ti kú 1979 so mọ́mí travel wọ́n á fi mí sọ́dọ̀ ẹni tó jẹ́ bíi first daughter fún dáàdì wa so yẹn láyẹyẹ mo sì jẹ́ ní tí mo fi dé ayẹyẹ nìyẹn so àwọn wa jẹ́ ẹni tí máa ń ṣòwò wọ́n máa ń tàtẹ́ a sì máa ń ta minerals so àwọn àsìkò tí mo fi ń lọ sí Máàdùn máa kiri ọjà máa kiri minerals láìpẹ́ láàrin ọ̀sẹ̀ ni tá a lọ sí Máàdùn at least máa kiri ẹ̀mejì láìpẹ́ Thursday Friday tá a lọ sí Máàdùn máa kiri bí ẹ̀ márùn so create tó bá tún wá di lásìkò òjò so máa ta iṣu dẹ̀ nìyí kò ní pé destination pé báyìí lẹ̀ ti fẹ́ ta èèyàn kàn máa rìn káàkiri tọ́nà wọ́n fi ní kí wọ́n rà so tàbá tún wá dé lálẹ́ bíi 7 tàbá ti dé tàbá ti kí Maghrib tàbá yìí á tún wà nídìí ṣọ́ọ̀bù nídìí pàǹtàtẹ̀ so tí èdè bíi 11 táwa palẹ̀ mọ́ tó bá jẹ́ pé ní wíkẹ̀ndì bá ní so eré àbí tí mo gbé bíi bẹ̀rẹ̀ a máa ń pè bẹ̀rẹ̀ ní títì tuntun ó jáde sí Ìgbèkúnlé wọ́n sì máa ń sábà ṣe ìnáwó níbẹ̀ àwọn bẹ́ẹ̀ máa ń gbé ìnáwó wá síbẹ̀ ní ẹ̀dùn lò so tí ìnáwó bá ti lè wà á tún lọ ta ọjà àtẹ níbẹ̀ tí mo sọ pé ó le bẹ́tì pẹ̀lú bó ṣe dí bó ṣe hàn náà Ọlọ́run ń ṣàánú bá ti gbẹ́kọ̀ọ́ nínú olùkọ́ tí bá tún wá kọ́ lẹ̀ tí bá bí mi lérè inú ìdánwò
ìmọ̀ rántí tí wọ́n kọ́ bí àwọn nílá ìta. tó ṣe gbọ́ lẹ́nu olùkọ́ lẹ́ẹ̀mọ̀ ọjọ́ tí ẹ kalẹ̀ lẹ́ẹ̀mọ̀ kọ́ kalẹ̀. tí mo wá kọ́ tí bá ti ń ṣèdánwò ìmọ̀ àwọ̀ bí mo ṣe kọ́ so yóò máa wá bí ó nílá ìta. so àánú Ọlọ́run àdúrà táwọn òbí tí wọ́n ṣe sọláhù àwọn òbí tóbi bá dáa Ọlọ́run a máa ní kọ́ràn ní lára ọmọ torí pé àti wálídù àti wálídà kò sẹ́ni tó mọ álífù nù wọn àmọ́ álífù wọn sì dábàá mi mo sọ pé àánú látọ̀dọ̀ Ọlọ́run ẹni ọjẹ́. Jazakumullahu khairan Sheikh barakallahu. À ń gbádùn yín látara tí ṣàlàyé fún wa nípa ìgbésí ayé yín àti nípa ọ̀nà yín bákan náà ní ilẹ̀ Saudi. Ẹ ti jẹ́ àmọ̀ àwọn ìpèníjà àbí ká sọ pé challenges tẹ́ ní nígbà tẹ́ ń kẹ́kọ̀ọ́ tọ́lọ́run sì tún kádàrá pé bẹ́ẹ̀ tún ṣe láwọn challenges yẹn tó ẹ tún gbégbá orókè bákan náà nígbà tẹ́ wá dé Saudi tá a sì mọ̀ pé ní Saudi kò sáà sí pé èèyàn ń kiri kíní àwọn nǹkan yóò síbẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nílẹ̀ Lárúbáwá kí gangan làwọn challenges tẹ́ rò pé ẹ fèsì níbẹ̀ gan. Bismillah alhamdulillah wa salatu wa salamu ala rasulillah. Nígbà ọkọ̀ dé Saudi èmi àti ọ̀rẹ́ mi tí mo sọ pé àjọmọ́ ara mi wà yìí ọdún kan lájọ dé Saudi. Nígbà tá a dé Saudi à ń yanjú wa ìwé kan kíní kankan lóríṣiríṣi 5th period la wọlé so níjọ́ yẹn wọ́n kọ́ wọn ní subulu salam tó jẹ́ sẹ́rí òfin bulugul maram lọ́gá yẹn tírètì gbà wọlé báyìí àfi gbà pé lárúbá tí a ń sọ sí Nàìjíríà kọ́ ni bàbá yẹn sọ ó sì sọ̀rọ̀ sàn dálẹ̀ ni ó sàn dálẹ̀ bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún máa náwó sókè báyìí ní àwádàn ọ̀sẹ́jì fẹ́ kọ̀ǹkálẹ̀ ibi kò ṣe sùúrù díẹ̀díẹ̀ pé kẹ́yìn kọ̀ǹkálẹ̀ wọ́n máa máa nà tí mo ní ọmọ kọ ni wọ́n kọ́ ní nǹkan wá dé o nígbà sájáde èmi àti kejì máa bóò ni ó náà ní bóò ni mo ní ẹ̀kọ́ ilé ìyàtọ̀ sí ẹ̀kọ́ àwọn ìtàǹbábọ̀ oníbọ̀sí lọ́dọ̀ tó náà lọ kí láwàá ṣe báyìí àwọn aronú pé ẹni tí ká ṣe ni pé tá bá ti kẹ́kọ̀ọ́ ní àárọ̀ wọ́n tún máa ń àyè ẹ̀kọ́ tún máa ń bẹ nírọ̀lẹ́ àsálejò ní àmọ́ bó ṣe jẹ́ àbá lọ sí kéwù rọ̀lẹ́ àsáwọn ọmọ Saudi nìkan ni wọ́n ṣe kéwù rọ̀lẹ́ fún fáwọn tí wọ́n bá jẹ́ bí òṣìṣẹ́ tán láǹfààní láti wá sí jámíà láàárọ̀ àwa náà jókòó ẹni tí mú òdòrò wá ní ẹ̀yà áfíríkì kí lóyún sí ń bẹ̀ ọba lè ajáde ẹ̀kọ́ tí ń kọ́ láàárọ̀ kò yá dáadáa ńlá ní ká tún wá ní ìbòyà ń tán kọ́ láàárọ̀ náà ni wọ́n kọ́ ní náà ni wọ́n kọ́ ní ìrọ̀lẹ́ báyìí kankan ó ní ró ẹ̀mẹ́dà àwọn èèyàn bọ̀ lárúbá lọ títí ní ká lọ sí ṣọ́ọ́ nù tùlám dean of students pé ẹ̀kọ́ yá nǹkan ìbáwò kí a sáwà tó kí ni táwa a tún wà rò wípé kí n la lè ṣe o ọ̀nì tá a sì ní pé kára musajil kí ni tape recorder yẹn so tàbá tí a bá ti ń ṣe lecture lọ a tẹ̀ a máa gbọ́ ìtàbá rí gbọ́ a tún wá rí wípé ìyẹn gan consume ọ̀pọ̀lọpọ̀ ní àsìkò wa n táwa padà ṣe ni pé àwa lọ bèrè àwọn ummahatul kutub so lọ́dún àkọ́kọ́ tèmi lọ sí Saudi bí 90% owó tí mo gbà tíra ni mo fi rà so mo ti lọ get syllabus àwọn iṣẹ́ wo ni wọ́n kọ́ wa ní first semester second semester so mo ti gba àwọn kíní yẹn sọ́wọ́ láti wá kálẹ̀ wọ́n ti dẹnu kíláàsì báyìí wọ́n ti dẹnu lé báyìí ìgbà tá a kàn ṣe revision so ó jẹ́ nínú àwọn ìpèníjà tí ta nígbà tá a débẹ̀ níta tó lè pè ní bí ìpèníjà nígbà mo wà ní Nàìjíríà èmi kórìíra ráìsì jíjẹ. ẹ kórìíra ráìsì jíjẹ ní Nàìjíríà mi èké nígbà mo hàn kékeré kò lè yó mi tí ó bí búrẹ́dì tí ó kúnnú dáadáa tí ó kò lè yó mi kó tí kò wá jẹ́ kí n hètè bẹ́ẹ̀ tí bá tún wá jẹ́ bá ti jẹ́ lera ó máa ń fa bèlúbèlú
nígbà wá dé Saudi ráìsì láàárọ̀ ráìsì lọ́sàn ráìsì lálẹ́ wọ́n kà lè kún lójú ó lè jẹ́ white ó lè jẹ́ kọ́lọ́ọ̀nì ó lè jẹ́ fried ó lè jẹ́ bàtà fi jẹ́ bí ọ̀sẹ̀ méjì bílíbílí yẹn bá sọ mi pé ogún rẹ̀ tí wọ́n sì mọ̀ nílẹ̀ báyìí wá mú mi ó dà mí láàmú gan wọ́n wá bẹ̀ lọ́run ìlú yẹn ìlú istijaba ni láti gbà yẹn tí mo ti bẹ̀ lọ́run pé Ọlọ́run ṣàánú mi wọ́n jẹ́ kí ni ó dá láàmú náà kò sọ mí wò màtí ìdọ̀ kò sọ mí wò màtí ìdọ̀ tó jẹ́ bí àwọn ìpèníjà tá a kàn lè sọ pé èèyàn nílẹ̀ Saudi. Barakallahu fikum. Ẹ ti ṣàlàyé fún wa ẹ sọ fún wa nípa àwọn àfáà yẹn tọkọ yín ní Nàìjíríà bí a fẹ́ mọ̀ bí péréte nínú àwọn àfáà yẹn tọkọ yín náà ní Saudi Arabia pàápàá jùlọ ní Medina àti àwọn ìlú mi tẹ̀tí pẹ́pọ̀ náà. Barakallahu fikum. Nínú àwọn àfáà tí wọ́n kọ́ wa abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala àwọn tí wọ́n bá ti jáde láyé náà kọ́lọ̀ kọ́ bá ní ẹ̀kẹ́ wọn àwọn tí wọ́n bá sì ìṣẹ́kù kọ́lọ̀ jẹ́ kí wọ́n tán lórí dáadáa kọ́ láìpẹ́ ìjọba àfáà wa àgbà tí wọ́n kọ́ wa pọ̀ tí mo fẹ́ràn wọn pọ̀ ó ní bàbá Dr. Mukhtar Ashinqiti méjì ni wọ́n ìka faqih ìka usuli ìka máa ń kọ́ wa ní fíkíù ìka máa ń kọ́ wa ní usul faqih èyí tí ń kọ́ wa ní fíkíù inú ustadu wa àjíà onílázàmà nígbà tí wọ́n wà ní mamlaka. Sheikh Abu Wahab àjíà. Then ustadu mi náà tàbí máa ń kọ́ mi ní usul fiqh bàbá Aid al-Qarni àti bàbá al-Ghanam bàbá Ubaidi wọ́n pọ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mashallah, alhamdulillah, barakallahu fikum. Àti bàbá Zuhaimi wọn náà kọ́ wa kó dèmi àti prof máa ń mọ́ mi lẹ́yìn lálọ́ ka usul fiqh lọ́dọ̀ bàbá so tíra manduma usul fiqh yẹn warakot àti ọ̀dọ̀ wọn ni láti lọ́ máa ń gbà kéwìn. Alhamdulillah, barakallahu fikum. Alhamdulillah, kọ́lọ́n kó bá a falbarka sí máa yín kọ́lọ́n bá a san wá fáyín náà lẹ́sàn. Láti gbà tẹ́tí wá padà wá tẹ́tí dé sí Nàìjíríà àwọn challenges wo lẹ ní tó jẹ́ pé kojú yín nígbà tẹ́ ẹ fẹ́ máa ní kẹ́ máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àwọn kan tí ẹ ti mọ̀ ní Saudi tẹ́ ti kọ́ Saudi náà. ẹ̀sìn ọlọ́run sẹ́yìn lẹ́sàn. Jami'a Islamiyya tàbí kí n sọ pé hukuma Saudiya ọlọ́run jẹ́ ọba jẹ́ láìláì. Àmín àmín. Wallahi wọ́n kọ́ wa ní al-kitabu wa sunnah wọ́n kọ́ wa ní al-kitabu wa sunnah wọ́n jẹ́ àmà súnà wọ́n jẹ́ àmà bídíà so súnà àti súnà làwọn wá gbé dání nígbà mo wà ní Madal Arabi alhamdulillah so ẹ̀kọ́ márùn mo ń kọ́ àwọn èèyàn iṣẹ́ márùn mo ń kọ́ wọn ní hadith al-ahkam mo ń kọ́ wọn ní al-firaq wal madhahib mo ń kọ́ wọn ní mustalah al-hadith àti tafsir. Nígbà tẹ́ dé àbí kẹ́ tó lọ sí Saudi tẹ́ dé mashallah. Nígbà tí mo dé yẹn ọ̀nà bíi mẹ́ta àyè mẹ́ta ni mo ti máa ń pààrà láàrin ọ̀sẹ̀. Ẹ ti ń kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́. Nígbà tí mo lọ fún service so èmi ni amiru MCAN ní níbo ni Ọ̀ṣun State so màá wà ní Òṣogbo níjọ́ Friday màá wà ní Madal Islami tí mo ti ń ṣe sáfíìsì ìyẹn ní Ẹdẹ màá wà ní Madal Arabi ní Tuesday Wednesday bẹ́ẹ̀ mo ti ń ṣiṣẹ́ màásọ́sà tí mo bá wá sílé láti mamlaka so alhamdulillah ní Madal Arabi lásìkò yẹn oríṣiríṣi olùkọ́ ló wà níbẹ̀ àwọn súnà ò tó nǹkan ní Madal Arabi Madal Arabi tó gbèsè wà lónìí ní táìmù yẹn kò súnà ò lọ títí débi pé ní madhaib al-faraq tí mo máa ń kọ́ àwọn ọmọ bàbá al-marhum kọ́lọ̀nkọ́ ní kẹwọn àbọ̀ ní ọ̀nàlẹ́ àdé àwọn ròyìn rẹ̀ dáadáa o ṣùgbọ́n fàwọn sún fílẹ̀ o lábàwọn sún fílẹ̀ o ìgbà yẹn ká ní mọ̀tàṣọ́ wí fàn kó tó di pa àwọn náà wọ́n tààbà so tábà ti gbé nǹkan kan tó jẹ́ súnà bá ti gbé ókè
àárín àwọn olùkọ́ kan tí ń fà wálé ó jẹ́ náà àwọn ìpèníjà tí tá a dojúkọ ṣùgbọ́n alihamudulilayi tí bá ti gbọ́ tó bá ti kà wọ́n bídíà yẹn tí wọ́n bá ti sọ̀rọ̀ tí n bá pẹ́ kí n tó dé máa dùn tó débi sọ kejì mo tó máa ń níṣẹ́ tí bàbá àṣẹ̀mílẹ̀ gbogbo tí wọ́n ṣe ń pátá gbogbo tí wọ́n sọ tí ò tọ́ súná ń sì rọ́ọ̀dù rẹ̀ òdúdà mọ́kànlá subhana la akhafu ahad illa Allah so n tó fún mi láyè ni wípé udarisu madal arabi majan la taqaddam min ahadin shay'an so yìí gbowó so mo free so kò sẹ́ni kankan tó lè ṣùgbọ́n gbogbo ẹ̀ náà lórí kìtàbù wa súnà tí mo fẹ́ fààyàn ni wípé súnà ò tí ì gbalẹ̀ má dùn dáadáa ń táìmù yẹn so alihamudulilayi sheikh mikael rahimahullah wọn ti ra wọn tí wọn jẹ́ onísúnà tí tájọ wà ní má dùn mánà lè kẹ́lìmà ní táìmù yẹn then lára ìpèníjà bákan náà lásìkò lájàmáà látàn àdúdà jàmáà nǹkan àyíbáwo so lọ́jà àbá bí tá a ti ṣe program yẹn mo sọ̀rọ̀ pọ̀ so Sheikh Shawkani so hafidhahullah lẹ́yìn ọjọ́ bíi mẹ́ta tá a ṣe lọ́ra yẹn wọ́n ní kí n máa ṣàdúrà pé àwọn lálára àwọn kankan kì í sábà ṣàdúrà ẹ̀yìn ẹ̀ òun kò máa ń ṣe ń tàmì ẹ̀ ó l'accident ẹ̀tọ́ lọ́n ṣe ní khafifa wọ́n ní sẹ́ǹpù mo sọ kankan fún yín ní táìmù kan pé àwọn ní mọ́sá pẹ̀ sọ pé sọ alhamdulillah ọlọ́run kó wà so yóò gbọ́dọ̀ ní wípé ìpèníjà tá à ń bá kojú jù labalada wa lọ́dọ̀ àwọn níbi díẹ̀ even there was a time tí lásìkò ara mẹ́rin kọ́lọ̀mbá ní sàn tí wọ́n dá lẹ̀ lẹ́sàn-án rí a máa ń sponsor rédíò lórí program so tábà tí a ṣe àwọn Sufi ni a máa ń ṣe lẹ́yìn wa ẹnìkan mẹ́rin àwọn Sufi yẹn Abdullahi Olódò ni a máa pè alian tó wọ́n fi yà ó ní aṣọ pé fàlà sọ láti láti alójú wo nǹkan lọ kọ́dọ̀ òjò lọ nǹkan lọ so ó dì pé rùdúùrù táwọn bá ti sọ wọ́n sì rọ́dùn so alhamdulilayi ọlọ́run sáà fi wá jáde wọn fi ní àyà. alhamdulilayi barakallahu fikum. nǹkan tó wù mí kí n béèrè pẹ̀lú yẹn ni wípé àbí àbá rí bí nǹkan tó jẹ́ pé ẹ rí i pé kíní ilé ó tó láti discourage yín láti mọ́ pèpè lọ sí súnà mọ́ pé kíní yìí ó ṣẹlẹ̀ gangan. wallahi kò sí torí pé ọlọ́run ti kọ́ alẹ́ kan nínú suratul Asr wal asri innal insana lafi khusrin illa alladhina amanu wa amilus salihati wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr ẹni tí bá ń ṣe tawsiya bil haqqi yu'ada wọn yóò mú látà láwọn sọ pé wa tawasaw bis sabr so sùúrù so mashallah máàmì yẹn. barakallahu fikum so tó ń túmọ̀ sí pé ìgbà tẹ́ dé ọlọ́run kádàrá pé bí ìmọ̀ yín àti hikma yín bákan náà ẹ̀ tó fi ṣe kí ni ẹ̀ tó fi fún súnà Nabi sallallahu alaihi wasallam. ọlọ́run lo ara mẹ́ẹ̀ẹ́nì ó lò fún wa àti mí ni o Sheikh Shawkani ni Sheikh Nuruddin ni Sheikh Tajuddin ni àdébí pé a máa ń sọ̀rọ̀ alẹ́ kojú àwọn kèfèrí báyìí tẹ́rùsì ní bá wa ìwọ̀n a lọ sí Ìsẹ́yìn lásìkò àwọn olóró lọ́dún tí a ń sọ̀rọ̀ gangan làwọn gbé wá sí káàkiri tí wọ́n lu àwọ̀ ṣùgbọ́n alhamdulilayi. àwọn Haramain yìí níbi ìlú wo ni wọ́n ti wá. Saudi náà ti wá Riyadh náà ti wá so headquarter àwọn Ìbàdàn báyìí ni ṣe wà ní tàbí iná ló bí kùlíyà Imam Malik Haramain ló bí. Haramain gangan ló bí kùlíyà Imam Malik Haramain ló bí. barakallahu fikum alhamdulillahi rabbil alamin kọ́lọ̀ bá ṣe dáadáa fún yín kọ́lọ̀ kó túbọ̀ máa ṣàánú yín bákan náà. a fẹ́ mọ̀ nípa ẹni ẹ̀yin àti àwọn bàbá wa Fadilatul Ustaz Dr. Abdulrazak Dalaro ẹni ẹjọ́ máa ń gbá bọ́ọ̀lù ìjà rí àwọn tí bóyá gbàtẹ́ ti dènà bákan náà tó jẹ́ pé
ìsìn ẹ̀ sì jọ máa ń ṣe dáadáa tẹ́ máa ń jọ ń pera yín sí wá sí ó sì jẹ́ pé àwọn náà ṣe jọ súnà bákan náà láwọn ìlú ní Nàìjíríà bí ẹjẹ́ àwọn òṣèlú láàyè náà. ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látòrí Professor Aláró bákan náà wallahi uhibbu mo sì máa ń ṣe àdúrà fún wọn ní kọ̀kọ̀ àti ní gbangba lánàá Professor aidan wa aidan yuhibbu so n ta gbé lọ́wọ́ ó jẹ́ bákan náà sọdẹ́lẹ̀ láwọn tá a tún jọ ń ṣe pọ̀ tá a jọ gbé súnà dání Sheikh Shawkani ara wọn ni wọ́n wà Ustaz Abdul Kabir Alabi lára wọn ni wọ́n wà látúni Tawfiq Abdul Gani Isaac Masoud. gbogbo náà ìlú Ìbàdàn yìí náà ni gbogbo wà. àwọn tí wọ́n bẹ ní wò ń bẹ́ẹ̀ àwọn tí wọ́n bẹ láwọn ọdún mi náà wọ́n bẹ níbẹ̀ sọ́dọ̀ pé àtẹ̀gbé súnà yẹn lọ́wọ́ Musa Abdul Gani Abdul Zakaria àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Masha Allah, barakallahu fikum, barakallahu fikum. Kọ́lọ́n kó wa ṣe dára fún yín. Ó máa ń wú àwọn èèyàn lórí púpọ̀ tá a bá rí i pé alhamdulilayi rabbil alamin pé àwọn olùmọ̀ bákan náà wọ́n ń ṣe dára láàrin ara wọn. Kọ́lọ́n kó wa ṣe dára fẹ́ẹ́ kọ̀ọ̀kan yín. Ìjà rí àwọn project tí lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ ẹ ti ṣe àbí tẹ́ ẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbó tiẹ̀ jẹ́ pàwọn ilé tó jẹ́ pé ẹ ti ṣe parí bóyá ó lè jẹ́ any type of project tẹ́ ẹ ń ṣe nísìnyí báyìí ibi tẹ́ ẹ ti ṣe tẹ́lẹ̀ àbí tẹ́ ẹ ní plan láti ṣe náà. Lọ́wọ́lọ́wọ́ báyìí mo ń gbìyànjú láti Ọlọ́run jogún Madu Ibn Taymiyyah Ọlọ́run jogún ẹ̀ fún mi. Mo nífẹ̀ẹ́ bàbá Ibn Taymiyyah pọ̀ àti bàbá Ibn Qayyim ṣùgbọ́n ìfẹ́ bàbá Ibn Qayyim lọ lẹ́mìí mi mo fi sọ léèké ó ní Madu Ibn Taymiyyah al-Islami then school Ibn Taymiyyah Model College. Níbàdàn yìí náà ló wà. Níbàdàn náà ló wà. So nígbà tí a bẹ̀rẹ̀ ọ̀gá mi Dr. Fahmi Zuhair Al-Halabi so London Russell Berry níjẹ̀gẹ̀dẹ̀ yẹn náà ni o àwọn náà kọ́ fún wa ní 4 classrooms so 4 classrooms yẹn láti wá ń kọ́ àwọn ọmọ ní kéwọ́ à ń lò ní mọ́ṣáláṣí à ń lò mọ́ à ń lò mọ́ṣáláṣí à ń lò mọ́ so Ọlọ́run ti bá ní gbé sókè ṣùgbọ́n iṣẹ́ sì tún lọ ní lọ́wọ́ a tún nílẹ̀ níwájú tá a lè tún fi ṣe kódà wọn fẹ́ máa káwọn wá fún hóstẹ́ẹ̀lì tí mo wá kọ́ kéwòn nǹkan kan ṣùgbọ́n kò tíì sí ìmùkàníyà kò sí agbára láti ṣe so a sì ń ṣe àwọn kan lọ́nà ìsìnkú pé bíi dùyónù náà ni anas aláwọn tó ṣe fẹ́ ni pé ẹ wò a lè fún yín lówó ṣùgbọ́n ẹ lówó yìí fún ọdún méjì kẹ́ máa dá padà so ọdẹ fún mẹtẹẹni lè kí wọn díẹ̀díẹ̀ so lè sáwọn lọ. Barakallahu fikum, barakallahu fikum. Gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ olùkọ́ ní olùkọ́ súnà ẹni tó ń kókó sí súnà níta àmọ́ náà ni pé láwọn tọ́lábà àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tẹ́ ti kọ́ pàápàá jọ látìgbà tẹ́ ti dé ǹjẹ́ a lè mọ bí mélòó kan náà àwọn ọmọ ẹ̀kọ́ kan ní táwọn náà ti lànà báyìí. Lillahi minna mo láwọn akẹ́kọ̀ọ́ tó yẹ pé bóyá àtẹ̀mí àtàwọn olùkọ́ kan jọ kọ́ wọn lẹ́kọ̀ọ́ so lára wọn ni Sheikh Suleiman Ambiya ńlọ́wà Dr. Ismail Yunus lára wọn lọ́wà a máa ń pẹ́ nìkan ní oníkun kéwú so Yakub Abdulrahman lára wọn lọ́wà nínú àwọn tí a jẹ́ obìnrin Rashidat Alim ó ń ṣe doctoral lọ́wọ́ ní Saudi ní Jamia Imam so ó ń ṣe doctoral lọ́wọ́ doctorate degree obìnrin ó ń ṣe doctoral lọ́wọ́ pọ̀ dáadáa. Alhamdulillah, barakallahu fikum. Fẹ́ jẹ́ kẹ́ fún àwọn tí ń gbọ́ wa pàápàá jùlọ àwọn àfáà súnnà gẹ́gẹ́ bí ní àwọn ìṣítí àbí bí ìmọ̀ràn nípa ojú ọ̀nà súnnà tí pèpè sí jazakumullahu khair. Lábala eléyàn Ọlọ́run gan ti fún wa ní ìmọ̀ràn ó dẹ̀rùn ila sabili rabbika bil hikmati wal mau'izatil hasana so abùkátà sí hikma ní pàtàkì jùlọ àwọn tá à ń ṣe ìdíhàn àwọn tí ń ṣe ìdíhàn pé
àwọn gbé súnà lọ́wọ́ so ọ̀nà tó pọ̀lọpọ̀ ń gbà pépè sí ẹ̀sìn ó le tàbí tá a lé jẹ́ kí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ so tá a bá gbé kalẹ̀ pẹ̀lú hikma àwọn yóò gbọ́ wáyé wọ́n sì gbà lọ́wọ́ wa tí a ní káwí ma ala rasul al-balag wí ní tiẹ̀ tó bá ti wí ó ti bàrà àbí mà tiẹ̀ tí wọ́n gbọ́ àbí wọn ò ní gbọ́ ìdáyàtò tàwọ́fíìkì nù ọlọ́run nìkan lónìí ìrìṣàdùn ní ti àwọn dìlálà báyìí lọ́lọ́run wí tẹ́lẹ̀ kì í súnmọ́ ká máa ń ṣe bí wọ́n sá gbà ní ìsìn ká gbà ní ìsìn wọn lè gbà ní ìsìn lójú ẹ̀ṣẹ̀ so Leeds City University èmi ni ìmáàmù níbẹ̀ báyìí tipẹ́tipẹ́ so nígbà tá a bẹ̀rẹ̀ sí ní kírun so kọjọ́ bí ẹ̀bẹ̀ kọjọ́ bí títù kọjọ́ bí bíbà so àwa bí mẹ́fà la máa ń rà tá a fẹ́ kírun jùmọ̀ so nígbà yá ń di mẹ́wàá ń di 20 ní ìsìn tá a bá fẹ́ kírun jùmọ̀ ní ìsìn we are more than 2,000 ní Leeds City University so abùkátà sí hikma abùkátà sí sùúrù ní ká má ṣe ìsìtìtọ́ wò pé a tètè rí támárọ̀ bí a ti kí ní òṣèṣe jù báyìí lọ tí èso fi lẹ̀ sọ́dọ̀ lọ wọ́n sàmúra sí dáwà then ìyẹn bùkátà sí àdúrà then ìkúnra wa lọ́wọ́ níbi dáwà ó náà ṣe pàtàkì nítorí jẹ́ á ní nàìjáwò tó pọ̀ nù ní Madrasatul Haramain even tá a bá fẹ́ ṣe rédíò program báyìí àwọn bíi mẹ́wàá la máa ń ṣe ẹni tó fẹ́ deliver ní tó fẹ́ sọ lórí rédíò wá wí ká gbọ́ báyìí gbogbo á tẹ̀tí sí eléyìí ẹ mú kúrò eléyìí ẹ fi sí eléyìí ẹ yọ kúrò so tí kálukú sì gbà á pẹ̀lú tòbínú bí tá a fi yanjú ẹ̀ ní nítorí so jẹ́ tí mo fẹ́ sọ fáwọn àtàjẹ́ òní súnà so kọ́lọ́n kó wọn lọ́wọ́ kọ́ sànù wa so àwọn súnà ò lè tó nǹkan wọn wá tá a bá jẹ́ wà péré náà ẹ̀já sì dì mú lẹ́yìn ká má ṣe iyèméjì ká má wẹ̀yìn ká má wo táwọn èèyàn ń dà láyé àwọn èèyàn ti dàdàkúdà ṣùgbọ́n méjì àwọ̀ bẹ̀ so àlẹ́ akébà tó lẹ́nu mọ̀tẹ́kì. Jazakumullahu khairan, ahsanallahu ilaykum. Ẹ tún fún wa nímọ̀ bákan náà fáwọn tí wọ́n ń bọ̀ wá àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn báwọn náà ṣe máa ṣeré ayé wọn bákan náà ìmọ̀ràn wọn lẹ́nu fún wa. Nípa àmọ̀ràn fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń dìde bọ̀ ìkíní ni pé kí wọ́n ó gbìyànjú walladhina jahadu fina lanahdiyannahum subulana so bí wọ́n bá ṣe ń gbìyànjú lábala kéwú ká má jẹ́ ó jẹ́ pé kéwú nìkan Nigeria of nowadays nǹkan ti change totally tí wọ́n bá jà fáà kéwú nìkan inú mọ́ṣáláṣí nìkan ni wáàsí rẹ̀ yóò fẹ́ mọ́ ìtọ́jú pé ní tó tún mọ ìwé mọ́ ẹ̀rí pé tí wọ́n fẹ́ sọ fún káwọn èèyàn dá sí ọ̀rọ̀ ẹ̀sìn ní ìsìn kíní kankan wọ́n ti ń gbé ìbò ni wọ́n ti wá gbé ìbò ní ìsìn kóbòkòbò rájàrájà wọ́n kà máa wí ṣùgbọ́n tí wọ́n gbà náà bá ní ìwé tá a máa kéwú tí méjì ń bẹ tá a bá ń sọ̀rọ̀ ń bẹ authority ni ẹni tí ń sọ̀rọ̀ yìí. ṣé wọ́n ṣe ń kéwú náà bákan náà ká tó mú ìwé máa. ká máa mú ìwé máa tí ó ṣe pàtàkì pọ̀ ó ṣe pàtàkì pọ̀ ṣùgbọ́n náà kò fún wa lọ. Àmín, barakallahu fikum wa ahsanallahu ilaykum. Eléyìí tí a fi máa kó tán òun náà ni pé ẹ bá a ṣe mọ̀ pé ilẹ̀ Yorùbá wa náà kódà ní gbogbo ayé àwọn èèyàn náà ní àwọn tó máa ń gbọ́rọ̀ lọ́dọ̀ àwọn tó pọ̀ àwa mùsùlùmí bákan náà ìmọ̀ràn ó lẹ́ fún wa pé báwo gangan làwọn mùsùlùmí bóyá àwọn tí ò tiẹ̀ fẹ́ kéwú rárá tó kàdé pẹ̀tọ̀ mùsùlùmí náà làwọn náà ìmọ̀ràn ó lẹ́ fáwọn náà bákan náà láti ibi tí wọ́n ti máa mú ẹ̀sìn tiwọn tí wọ́n ti máa gba omi ìmọ̀ ẹ̀sìn wọn. ó gbómi ìmọ̀ àti ẹ̀kọ́ tá a bá fẹ́ kọ́ àáfà kọ́ láyé oríṣiríṣi làáfà àwọn oníkẹ́ wọn mara wọn ẹni tó pé lóga nìkan ló lọ kọ́ ìwọ̀nba ló lè sọ́nù ìṣẹ̀rí àmọ́ so ká dáwọn àáfàá mọ̀ nínú àáfàá tábà kí ó lọ́dọ̀ rẹ̀ tábà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ káwo náyà ẹ̀sìn rẹ̀ báwo gangan ló ń gán ṣe rí bí ẹ̀sìn náyà akhlaq kí ni sọlọ́kìyà tiẹ̀ káwo méjèèjì yẹn ó ṣe pàtàkì jù. akọ́nàkùnrin ẹ bá wa sọ àwọn tí ń gbọ́ ẹlòmíì lè mọ̀ mọ́ náyà akhlaq náyà lábala ìwà káwo báwo ni wà wọ́n ṣe rí lábala ẹ̀sìn bó làwọn gangan bó náà ṣe rí bí ẹ̀sìn ọ̀lẹ́ ó ṣe pàtàkì púpọ̀ ó ṣe pàtàkì púpọ̀ wáyé lá
èyàn ó ti jẹ lọ́nu bídíà kò tó mọ̀ pé sófì lòun kí ó lọ́wọ́ rẹ̀ o sọkọlọ̀ kọjọ kó sànù wa o. sẹ́rí sẹ́ẹ̀tì tá a mú lọ́wọ́ yìí bó orí ṣe ń bẹ́ẹ̀ ní àdánwò náà bẹ́ẹ̀ mo ń sáàchì fún lẹ́kṣọ̀ kan níjọ́ kan ọ̀n ló ní kí n ti màgí dá àwọn ṣíà wọ́n sáǹkà mọ̀ ní ọ̀rọ̀ àwọn ṣíà mà ní tí mo fẹ́ máa gbọ́nlẹ̀ yìí. So tíyàn bá ti tàṣálàhà kíyàn ó ti ní ẹ̀kọ́ nípa súnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyàn ó jìn sọfún èyàn ó ti jẹ́ lọ sínú àánú ṣòkòtò nìyẹn ni pé ẹni tábà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ káwo náà yá ìsìn báwo ló ṣe rí lábala ìwà náà báwo ló ṣe rí méjèèjì ó ṣe pàtàkì pọ̀ á rí pọ̀pọ̀lọpọ̀ náà àwọn aslafuna salihun ní pàtàkì làwọn tẹ́jẹ́ bíi khulafa ní àdè umawiya abasiya nǹkan kan tí a máa ń kọ́kọ́ wò lára ẹni tí wọ́n fẹ́ fọmọ sí lọ́dọ̀ ni pé bóò níwà rẹ̀ ṣe rí kọ́kọ́ bá ń kọ́ mọ́ mi níwà ọwọ́ rẹ̀ ìwà tó dáhùn kọ́ bá ń fi ẹ̀sìn kọ́ bá ń fi kún fún un méjì ó ṣe pàtàkì púpọ̀ lójú sọ́lá mi sọ pé kò sí ẹ̀bùn tí òbí fẹ́ fún ọmọ rẹ̀ tó lè dá bí ìwà tó dá so ó ṣe pàtàkì púpọ̀. Jazakumullahu kullal khair dúpẹ́ fún wọn yín púpọ̀ kọ́lọ́nkọ́ wa ṣe dára fún yín. Ẹ̀wọ̀n ya wa tẹ̀ ń wò wá láti ilé wà pẹ̀lú àwọn stars wa Sheikh Abdulrahman Muhammad Al-Awwal Ọlálékan kọ́lọ́nkọ́ wa ṣe dára fún wọn. A dúpẹ́ fún àwọn stars wa látàárọ̀ tí a ti ń bá yín sọ̀rọ̀ kọ́lọ́nkọ́ wa sẹ́yìn lẹ́sàn ẹ̀sùnkú àlejò wa bákan náà gbogbo ìmọ̀ yín kọ́lọ́nkọ́ dàpọ̀ kó mọ̀jẹ̀ kó dọ́bà kọ́lọ́nkọ́ fi àlùbáríkà tó pọ̀ sí gbogbo àwọn nǹkan tí ẹ fẹ́ ṣe tó wà nínú àlámọ̀rí yín tó wà ní plan kọ́lọ́nkọ́ dáhùn kó bá wa bíyà rẹ̀ la hawla wala quwwata illa billah. ibi tí a tó ti fi igi kọ́lé nílé subhanakallahumma wa bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi.